Mo kí gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi níbikíbi tó bá ti ń wo fídíò mi. Ṣàlàáfíà ni ṣé gbogbo ẹ̀ ń dùn. Ìdí tí mo fi wá lénìí ni láti sọ̀rọ̀ nípa fídíò kan tí mo rí tó ń jà rìnrìn ní orí ayélujára. Mo dẹ̀ wá láti nísìnyí máa ṣe fídíò kéékèèké láti lè kọ́ àwọn èèyàn wa lẹ́kọ̀ọ́ nípa ọ̀rọ̀ ilé ayé. Ẹ jọ̀ọ́, ẹ bá mi subscribe sí YouTube channel mi, Owolabi Money Entertainment. Ẹ jọ̀ọ́, mo nídìí, ó pẹ́ tí mo ti ní ṣùgbọ́n mi kì í lò. Nísìnyí mo fẹ́ bẹ̀rẹ̀ sí ní lò láti lè máa sọ̀rọ̀ gbogbo àwọn fídíò kí n máa post ẹ jọ̀ọ́ kí lè bá mi wò. Owolabi Money Entertainment mo fi ṣe. Ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí. A ní ká sọ̀rọ̀ lé lórí láti ṣí àwọn èèyàn wa létí nípa nǹkan tó ń lọ. Mo rí fídíò tó ń lọ, ó kọ mí lóminú, ó dẹ̀ ṣe mí láàánú nípa bí wọ́n ṣe sọ òkò pa ìyá arúgbó kan ní ìlú Ẹ̀gbá. Irú ìṣẹ̀lẹ̀ báyìí ti ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá ti pẹ́, tó jẹ́ wípé àwa èèyàn dúdú nípa ẹ̀sìn tí a gbàgbọ́ wọ́n ti fi kó wa ní ẹrú ọpọlọ débi wípé a mọ nǹkan tá à ń ṣe. Àsìkò ti tó fún àwa láti máa jẹ́ kí àwọn èèyàn wa mọ nǹkan tí ó ń ṣẹlẹ̀ nísìn. Gbogbo ọmọ Yorùbá ni mo pè, ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí kó kàn lé ká lè kẹ́kọ̀ọ́ ni. Gbogbo ìwọ tí o bá gbé ẹ̀sìn kárí, ẹ̀sìn ló ń ṣe. Ìwọ tí wọ́n bá ṣe ń tàn jẹ́ wípé ìyá kan ó ń fò, nígbà tó fò ló ń di àjẹ́, ó sì wà ní ojú dúdú. Kò sí ẹni tó lè fò tó lè di àjẹ́. Kò sí ẹni tó lè fò tó lè di àjẹ́. A ti ṣekú pa àwọn ìyá arúgbó tó yẹ ká máa tọ́jú nítorí àìmọ̀kan wa. A ti ṣekú pa wọ́n nítorí àìmọ̀kan wa. Ìdí ni wípé tí èèyàn bá ti ń dàgbà, àwọn àìsàn kan máa ń ṣe àwọn àgbàlagbà. Irú àwa tí à ń sọ̀rọ̀, irú èmi tí mò ń sọ̀rọ̀ yìí, ìdí tó jẹ́ kí n máa jáde láti máa educate àwọn èèyàn wa ni pé mo ní ìyá náà tó jẹ́ arúgbó. Mo dẹ̀ mọ̀ pé nípa education tá a ní, tí èèyàn bá ti ń dàgbà nílé ayé ń bí, àwọn àìsàn oríṣiríṣi ló máa ń jáde síyàn lára. Lára ẹ̀ náà máa ń pè ní dementia. Lára ẹ̀ náà máa ń pè ní Parkinson. Oríṣiríṣi bẹ́ẹ̀ ló máa ń ṣẹlẹ̀. Méjì tó máa ń ṣe àgbàlagbà jù ní dementia and Parkinson. Parkinson yẹn ló máa ń ṣe àgbàlagbà tó jẹ́ wípé gbogbo ọwọ́ àtẹsẹ̀ wọn á máa gbọ̀n. Wọ́n máa gbọ̀n wọn nílé, tán máa rìn wọ́n máa gbọ̀n. Irú ẹ̀ ló ṣe Muhammad Ali. Àìsàn tó máa ń ṣe èèyàn tí èèyàn bá dàgbà ni. Dementia ló máa ń ṣe àwọn àgbàlagbà débi wípé tán bá jáde nílé, wọn ò ní mọ̀nà láti padà sílé ibi tán ti jáde, àbí kán máa sọ ìrànmùrán lẹ́nu. Tẹ́ ẹ bá béèrè lọ́wọ́ wọn, wọ́n lè máa sọ nǹkan ayé àtijọ́. Tán bá kúrò nílé, wọ́n lè lọ sùn síbì kan. Mo rántí nígbà tí mo wà ní Nàìjíríà, ó ṣe bàbá èèyàn tí mò ń gbé lọ́dọ̀ ẹ̀ nígbà yẹn. Bàbá yẹn jáde kúrò nílé tàbẹ̀ sí wá wọn kiri, wọ́n dẹ̀ lọ sùn sínú mọ́ṣáláṣí tán mọ̀nà lé mọ́. So gbogbo ẹ̀yin tí ẹ bá ṣe ní ìrètí pé ìyá kan ló di àjẹ́, tó jẹ́ wípé wọ́n fi ẹ̀sìn kó yín ní ẹrú ọpọlọ, tẹ́ ẹ máa débẹ̀ tán in the name of Jesus, lórúkọ ya Allah, nǹkan tó ń pe irú yín ni dàgìnì dọ́rọ̀ dàdá ń di dídọ̀gẹ̀dẹ̀ lúná. Ìdí ni wípé àwọn àgbàlagbà wa tẹ́ rí yẹn, bíi pé wàhálà tán ti ṣe ní ọjọ́ alẹ́ wọn ló máa ń fà á, tó jẹ́ wípé tán bá dàgbà wọ́n máa gbàgbé, àbí kẹ́lòmíì máa sọ nǹkan tó ti ṣe láti kékeré, àbí kẹ́lòmíì máa sọ àwọn ẹ̀ṣẹ̀ tí ẹnìkan ti ṣe láti kékeré, àbí kẹ́lòmíì máa sọ nǹkan tí ò tiẹ̀ ṣe rí. ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí àwọn èèyàn wa kán lajú, kán máa wo fídíò. Ayé ti lajú ju pé
ẹnìkan máa dá ṣọ́ọ̀ṣì kan lẹ̀, gbogbo àwọn tó pa ìyá yẹn ló yẹ kí ọlọ́pàá kó lọ sí kán lọ yìnbọn pa àwọn náà. Nǹkan táwa fi ń pariwo ń sìn náà lélẹ́yìí kó jẹ́ pé ẹ̀sìn ní ilẹ̀ wa àásọ́dọ̀ ohun àjòjì táwọn èèyàn máa mọ̀ wípé nǹkan báyìí ló tọ́, nǹkan báyìí ò tọ́, nítorí wọ́n ti fẹ̀sìn kó wa lẹ́rù ọpọlọ. Ó dẹ̀ tí ń àfẹ́sì generation wa tó jẹ́ pé we are the one of the poorest country in the world. Irú ìyá tán lù pa yẹn dimension ló ní. Màmá jáde nílé ni ò mọlé mọ́, ìyá jáde nílé ni ò mọlé mọ́, tí àwọn èèyàn máa ń fi pè wọ́n lájẹ́ ni wọ́n. So ìwọ tó bá rí irú àwọn arúgbó bẹ́ẹ̀, ó yẹ kẹ́ ẹ mú wọn lọ sí àgọ́ ọlọ́pàá ni, sódà káwọn ọlọ́pàá wá pe ọmọ ẹ̀ kán wá mú nǹkan wọn. Ìyá yẹn nǹkan tó ń ṣe ni wọ́n pè ní àìsàn yẹn máa ń dọpọlọ wọn rú. Ẹ̀yin èèyàn mi, ẹ jẹ́ á jí kúrò nínú wàhálà tá a wà yìí. Àwọn èèyàn tẹ̀síwájú, wọ́n ń ṣe fóònù, wọ́n ń ṣe plane, wọ́n ń ṣe gbogbo ẹ̀. A ṣì wà ní orí ẹ̀sìn pé ká máa kọ́ ọmọ lọ ilé kíw, ká máa kọ́ ọmọ lọ chọ́ọ̀chì, kán máa da ìdàkudà lé wọn lórí. Mo fi Ọlọ́run bá bẹ̀ yín, ẹ bá mi share fídíò yìí. Ìwọ tó bá rí arúgbó ní àdúgbò ẹ, bóyá ń sọ ìsọkúsọ ni, kì í ṣe àjẹ́, kì í ṣe oṣó. Ẹnìkan ò lè rí oṣó àti àjẹ́ sójú. Kò sẹ́ni tó lè rí oṣó àti àjẹ́ sójú. Tó bá dẹ̀ wá rí oṣó àti àjẹ́, wo ò lè dúró. Lẹ́ẹ̀kan sí, tó bá rí oṣó àti àjẹ́, o ò lè dúró. Mo bẹ̀ wá, mo rọ̀ wá ni. Gbogbo ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá, ẹ bá mi subscribe sí YouTube mi, Owólabí Money Entertainment, so that a lè máa kọ́ra wa lẹ́kọ̀ọ́ nípa ọ̀rọ̀ ilé ayé, káyé para wa mọ́, káyé fi àwọn ẹ̀sìn tá a gbà, káyé fi para wa débi pé àwa nìkan nílé ayé ní gbogbo nǹkan ṣe. Ìlú òyìnbó ni mo wà, gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn ó wà lọ́dọ̀ àwọn òyìnbó ń bí. Nursing home náà máa ń fi wọ́n sí. Ẹ bèrè lọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà tán bá ti jáde kúrò Nàìjíríà, lẹ́rìí tí àwọn Nàìjíríà kan tó wá ní níbo ló ti ṣiṣẹ́, á ní nursing home ló ti ṣiṣẹ́. Irú àwọn èèyàn abẹ́yẹn ni wọ́n máa ń tọ́jú, tí àwa bẹ̀ sí ń pa àwọn àgbàlagbà wa. Mo gbọ́ pé ṣọ́ọ̀ṣì kan náà ní ìyá yẹn lọ, wọ́n níbẹ̀ ni pásítọ̀ yẹn. Irú pásítọ̀ yẹn, ẹ má jẹ́ kó bọ́nú ẹ̀, ẹ yìnbọn pa. Tó bá possible, ẹ yìnbọn pa ọmọ àtìyàwó ẹ̀. Torí kí ni, ó lè pa ìyá oníyà pẹ̀lú stupid tó gbé dání, pẹ̀lú bẹ́ẹ̀lì wèrè tó lóòkà. Kó pa ìyá oníyà, kó wá ló fẹ́ lọ scot free. Àti gbogbo àwọn tó bá lọ́wọ́ kú ìyá ẹ̀ kí ọlọ́pàá mú wọn. Ẹ̀yin èèyàn tẹ́ bá ti rí arúgbó tó ń rìn káàkiri, tó ń ránṣe, kì í ṣe pé wọ́n ya àjẹ́ o, wọn ò dẹ̀ ń ṣoṣó. Wọ́n ní dimension ni. Tẹ́ bá rí àgbàlagbà tó ń rìn, tó ń gbọ̀n, tó ń ṣe gbogbo ẹ̀, Parkinson náà pé, kì í ṣe pé bóyá wọ́n ṣe ìkà lọ́jọ́ alẹ́ wọn. Nígbà míì nǹkan tó túbọ̀ máa ń fà á, wàhálà táwọn arúgbó wa ṣe ló máa ń fà á. Wàhálà táwọn arúgbó wa ṣe ló máa ń fà á láti kékeré. Ìkejì, nǹkan tó tún máa ń fà á ni oúnjẹ. Nígbà míì ó tún máa ń fà á. Ìkẹta, ó ti lè wà nínú ẹ̀jẹ̀ ẹni yẹn. So ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká kọ́ra wa lẹ́kọ̀ọ́, ká kọ́ àwọn ọmọ wa, ojú dúdú ẹ̀sìn tán kó wa sí, kí gbogbo wa lè bọ́ nínú ẹ̀. Láti máa ṣe fídíò láti lè máa educate àwọn èèyàn wa. Very soon, mo máa set up studio mi tí màá lè máa sọ̀rọ̀ lórí àwọn nǹkan kan lóríṣiríṣi, káwọn èèyàn wa lè mọ̀. Gbogbo ẹ̀yin tó ẹjọ́ ọmọ Èkìtì, Oǹdó, tẹ́ bá rí àgbàlagbà arúgbó tó ń lọ, tẹ́ bá níbi tó sùn sí, wọn kì í ṣe àjẹ́, wọn kì í ṣe oṣó. Wọ́n ní àrùn ọpọlọ. Àrùn ọpọlọ tí mo dẹ̀ mí kì í ṣe wèrè. Ó yàtọ̀ sẹ́ni tó ya wèrè. Àgbàlagbà ló máa fi ń ṣe èèyàn. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká educate ara wa. Ẹ ṣé mo dúpẹ́. Ọlọ́run á wà pẹ̀lú wa. Thank you very much.